Yes, sir. Bushwari. Okay, you want to comment? Ní inú ẹ̀mí sà, tí ọ̀rọ̀ bá rí báyìí náà, Yes, sir. gbogbo ẹ̀ dàrú lọ́tún dàrú lósì, ó yẹ ká rí solution. Pàápàá lọ́dọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Tó bá jẹ́ pé Ọlọ́run ló install àwọn tó wà ń bẹ̀. Torí ó sọ nínú Hosea 4 verse 8. Ó ní wọ́n fi ọba jẹ, ṣùgbọ́n kì í ṣe láti ọ̀dọ̀ òun. So kí ló expect? Tá bá fẹ́ jọba tẹ́lẹ̀, wọ́n dáfá, wọ́n dá gbogbo ẹ̀, wọ́n máa dúró de àwọn onífá. But tí sí ní ọjọ́ táwọn onífá ti wọlé, làwọn tó ń fẹ́ dé márùn tó ń fẹ́ dífá lórí ẹ̀, wọ́n ti sẹ́tù àwọn onífá. Ifá láti gbẹ́nu wọlẹ̀, Ifá láti gbẹ́nu dákẹ́. It's good for the highest bidder. Then again, Ọlọ́run kọ́ ló ń ṣe àkóso ayé o. Ayé ti bọ́ sọ́wọ́ èṣù o. And when you look at the book of Job 1:1-5, then in Job 6:7-8-9, ó lóun ò mọ̀ bóyá àwọn ọmọ òun lè ṣẹ̀ lòun jẹ́ kó òun rúbọ yìí fẹ́ni tó bẹ̀rù Ọlọ́run nìyẹn. Then in Job 2:1-8, wọ́n ní Olúwa nígbà tí èṣù déwájú Ọlọ́run, ó ń sọ pé ẹ̀sà kí lẹ́yìn ṣe ní Ọlọ́run sọ pé òun ló tẹ̀ tó challenge Ọlọ́run. Ọlọ́run á sọ pé òun ò mọ bí kí ló ń bèrè lọ́wọ́, ó láyé lòun ti ń bọ̀, inú ayé lòun ti ń bọ̀, ó ní kò sẹ́nìbọ̀dì tí gbogbo ẹni tó wà láyé ti tèṣù náà ṣe tòun náà ṣe òní pátì tó wìn. Ó ní má sọ bẹ́ẹ̀ o. Ó lóun ṣe lè ran ẹni tí ẹnìkan tó ṣe wà ń bẹ̀ tó ń pè ní Job, èèyàn Ọlọ́run ni, ó gbà wọ́n gbọ́, ó bẹ̀rù, ó dẹ̀ tọ́ àwọn ọmọ ẹni lànà. Ó ní irú yẹn ń sọ wípé ìgbà tó ti jẹ́ agent ẹ, ìwọ náà ló ṣe ọgbà yìí ká lòun ò fi rí. Ìwọ ló fi pamọ́ tó òun ò rí. Òun á ti wú ẹ, òun á ti kọ̀ kébèsì, àti ṣe ti bí sí, àti ṣe bí wọn á ti fall. Àwọn lélẹ̀ yóò lè fall. Má sọ bẹ́ẹ̀ pé kò lè fall, lọ́lọ́ kò lè fall sẹ́ẹ̀. Ó dẹ̀ fi ilẹ̀ fún. Ó ní ṣùgbọ́n òun sọ fún ẹ, má gbẹ̀mí ẹ o. Gbogbo test ni kò ṣe fún. Láti Job chapter 1-42, trial. Job ò ṣe. If you look at Job 23-25 and Job 31, it says, ó ní tí bá mọ bí tí ojú Ọlọ́run wà, ó lóun ìbá lọ síbẹ̀. Ó ní gbogbo bí tóun wà lọ, ó lóun rí. Ó ní ṣùgbọ́n òun á dúró dọjọ́ tàbá fi ríra. Kó lè mọ̀ bóyá òun lòun ṣe àbí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ òun wọ́n béèrè lọ́wọ́ òun àbí èèyàn kọ lòun. That's all. And when you look at the book of Isaiah 38, from verse 1-10, ó ní ní ìgbà kan ní Ezekiah ṣe àìsàn lójú ikú. Wọ́n rán Isaiah sí bó máa kú. Ó ní òkè wọn ò sọ pé òun ò ní kú, ó ní ṣùgbọ́n òun ṣe ní nǹkan tó máa bọ́ lọ́hùn sọ. Ó ní nígbà tó wọ̀ àtìgbà tí ó wọ̀, mo fi gbogbo ayé mi sí máa yìí. Then at the end of the day, Olúwa lòun fi ọdún márùndógún kún ọdún ẹ̀. Then to come to your question, pé ó yẹ kí àwọn ẹlẹ́mìí kí wọ́n lè rí nǹkan tó ń bọ̀ àti àtúnṣe tá lè ṣe sí Nàìjíríà àbí? Yes. Ẹlẹ́mìí mélòó ló kù sí Nàìjíríà sà tí wọ́n mọ̀? Má jẹ́ kí n bèrè pọ́jọ́ bẹ́ẹ̀ jọ ní bàbá ẹ ní ìyá ẹ àtàwọn tó ń bá ṣiṣẹ́ olódodo mélòó, at least wà á ti fẹ́ wọ 47 or 46. Okay. Olódodo mélòó ló ti bá pàdé látọjọ́ tó ti rìn? Ẹ̀tàn ló pọ̀. Kò rí kankan, kò sí ẹ̀ńtajọ́ lọ ṣiṣẹ́ pọ̀ tẹ jáde lọ ṣe ẹ̀rọ tó má gbọ́rọ̀ Amẹ́ríkà sílé tí tó má ní kó má sọ fún yàn. Amẹ́ríkà ló máa ti pè é pé mo ti wọlé o. That is it. Tó bá sọ fún ẹ̀yin ò blọ́ọ̀kì nǹkan tó lọ́ọ́ máa ṣe fún tiẹ̀. Ìkòdẹ̀ ní ìpé kí wọ́n má lè sí airport torí kan bá sùn ọ́. So, but now, unity is very important. But we are not united again. Kí ni qualification patient Jonathan? Owó burúkú dà wà lọ́wọ́ ẹ̀ sí kí ló mọ̀ fún fẹ́ fi ṣe? Ẹni tó jẹ́ gbẹ́ ẹ̀bá Ìgbò ló ń ta káàkiri lẹ́gbẹ̀ẹ́ títì tẹ́lẹ̀. Ẹni ìyàwó president. Kò sí mo tó bá ní bẹ̀ ṣé o lọ́pọ̀lọ́? Ṣé Goodluck Jonathan lè grant interview? Kò kàn bá pàdé lẹ́nu ọ̀nà kò lè grant interview kò ní kó sọ̀rọ̀. Kò mú nǹkan tó fẹ́ sọ. Money miss road ní gbogbo owó wa ni. Then kò yẹ kí Goodluck Jonathan ṣe president. He's a zoologist. Àwùjọ bí màálù tàbá gbà láti Nigeria everywhere. Àwọn ló yẹ ká jẹ́ kí Goodluck lọ wò. Iye abẹ́rẹ́ tàbá lè máa gbọ́n. He's a zoologist. A ti gbà. Then nígbà tí Buhari wá sórí oyè at every tension of spiritualist. At the end of the day, Buhari ò ní certificate uniform tó ń ya fọ́tò tó ń ya àgbà tó ń lọ sí course in America náà fi jáde náà fi hàn wá. Àwọn dẹ̀ paná ẹ̀.
Then again, Nibati, Babangida Madori Oye, result Melolo tender. And this is our government. Nigeria is not bad, but those that govern Nigerians are what they are mediocre. They are downtrodden human beings, useless people who are not created a leader. Bashu. Go to London continuity, go to America continuity, go to London and Germany continuity. That's where that's where it works. Government of the people by the people, and that's democracy. But it's not like that in Nigeria. When Goodluck Jonathan was there, look at all the whole games. See Alice Madueke perform, Tiko Jongwela perform, Obasanjo perform, Payo Sayim perform, Tiko Bon perform. But when don't want the government the whole time and they're all libels. There's nothing they can do. Or what only everybody want to buy a house in Lagos. Even now we are going to Lagos. But their city, their village is a shambles. Shake and shake me. So that is it. Then you want a prime minister while you're joining anybody who by job. Oh, I know you want back with money. So what time that is? What time that is? Don't you have to bad. Then Felanco, Fela, popularity Fela would do Mobad. She won't wait about Obasanjo Odojule, Ojuya, Fela Boladoke, Fela de Louis, Obasanjo Obasanjo on Nibako now. She won't be about your minute to Obasanjo. And you know what you want to do, Komojo Binan, to Bati Shagri, Kilo to Famo, Kilo, a billion money, at the basic pool. What then will be able to be a lady? Kuaran of Vele, the who if you want to of Kodiko Mabonis on the parties on the idea. And my wife here, we don't know me okay, so you know more attack. So that's the problem. So state of the nation to Operation Feed the Nation converted to Obasanjo farm. Take a look at see. And look at it today. Obasanjo Talek, I can look over. Show ya Nigeria, but ya one area. Show Obasanjo ya local government, show ya on level. Check what the have. So Obasanjo nìkan lè tètè lọ Abẹ́òkúta because ọpọlọ ẹranko ló wà lórí gbogbo àwọn leader wa yìí. Tí ìjọba bá jẹ tó pé tinú Ọbásanjọ́ lọ́la ẹ̀sà fẹ́ ṣiṣẹ́ ìṣiṣẹ́ nípa sàlárì kò tí gbà. Ilé tó pa sápò yàn tí tó ṣe bí ó travel lọ ní títí Àtíkù gbogbo owó Nàìjíríà tó kó lọ sí Dubai tó ṣe lè tó. So the country is expired sir. Ṣé bá dẹ̀ ní kí àwọn aríran sọ̀rọ̀ àbí wòlíì sọ̀rọ̀. The book of Lamentation, chapter 1, chapter 2, chapter 3. Is that? Then Lamentation 5, 4, 5, 6, 7, 8, 9. Only Nisi, Enoki, Nuluwa. Nisi, Enoki, Nuluwa. Then Nisi again, Jobata, and the other ones is Genesis 41, from 1 to 10. Only Obafara or Tulala. Olórí màlúù méje tó sanra àti màlúù méje tí ò sanra. Ó ní méje tí ò sanra gbé méje tó sanra ni. Regime that one is that's the state of the nation. Bushwari sir, kí ni ìrètí Aṣọ́gbọ́lá Ahmed Tinubu? Yes. Ibi tó bàjẹ́ dé báyìí lé ni. No, Sherry. Mo ti ẹ̀kan ti gbàgbé ni in. Owó tó rẹ́ẹ̀dì owó ti àti pé owó tó ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn yẹ ká jayé lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.